Agago. Ago echa mekanyeme. Kani mekaname. Mi anyefe omanye. Acho mi nanata mbia ni jeje. Nleisha ama flow manye. Isha yemo fio ni nke ha nye peji. Mi anya fio afi aklewo. Banywani na wo. Wo fe mo acha pe wono be mi. Nanu obi opeji won bi jomo ka hwelemo wo ha gana mamu fe won bi jomo ka hwelemo wo ha oga manche ke won nu pa ni ji numo otinto ni otublo ni ama kan onu pa fe ni oga won bi jomo wo ha ni nye fe mo ni kuni yele afe nye no yata wo se ne kanu ise wi mo fio ni pa ya homo wane mi peji eji na wa kemisha ha wote mebi aja ke wole ake ke sha fie ni somo awa homoji mi sheba ti mo ke acho ha omo ke na gba ke dingbe ke ha wo eji dole ka hun to sa le fi o ke ha wo e fi ake wo ga poto esha wonu sa ni ko sile se he ko agbene fe ha omo ke na gba agbegbe me baba o ni won ta agbeme na ba somo wo ye wo se na agbene ni wo gbe ame agbene na mo ba somo wo ye wo se won pa nye fai won pa wo che gamba che fai le ji kan fe che won pa le fai e bo tani bi ami ko ni ekwe ni hejola aba eja ake se ko me ni je moko me play ni je ame no mi ne fe na pa wo me ne ka mi yo bon pale fai ese plan e ha wo efe akwanshi awo ni ne ka ma ja ni bi ne na kwa no aja ka fe na ka eji ya hihwe mo ka ha mo ke na agba ke ha ga ni ka fe na ka ga anya kwa mama papa ni ebu o wo che wo manche onu pa won pa bo fa e o ko sisi bi fe won pa nye fai ne ka be na gbi o me ye gane won pa nye fai nye kwa anya ha wo oni to enjole apaka ni ga kwa mama papa ebu nye tra no ma nya ba yo ready ready yeah one ogbe face the mic I don't know na yuweza oyeche menklemo tabo jasi ṣe yóò fi oní ọ̀pẹ̀ hàn kalẹ̀ tí a kẹ́ wọ́n kí èkó mẹ́fẹ́ tí a kẹ́ kó mẹ́fẹ́ wọ́n ní wọlé rẹ̀ tí ìkẹmọ́ ẹ̀yà ìbò mẹ́lẹ́ tí mẹ́lẹ́ ìkẹmọ́ ẹ̀yà ìbò wọ́n bí akẹwọ́ sáà fi bẹ̀rẹ̀ kẹ́yẹ̀ wà ní ọ̀gá wà láàkẹ́ wọ́n yí àti ẹ̀fẹ́ gbọ́ngbọ́ ìyọ̀mí nínú kó fẹ́ lóko dídí máa ń sọ ẹ̀yàwó sí wọ́n bí wàlà kẹ́yìn wálé kẹ́yìn yóò wà kẹ́yìn ní ẹ̀fẹ́ fìtà ìyàwó lọ́kùnrin ọ̀dàwọ̀ fíà wọn bẹ̀ máa pẹ́ náà bláàgì èmi sọ́mọ́ ẹ̀jánú rẹ̀ Ako ikama kanyana. Kadame. Mimi banitene do manye. Mami umanye abra. Yo, mbeje ni abete okupon. Nije no. Usima mankado. Ke acting manche. Isha yumu fiyo ni ke ha. Ji. Wo you tell bi ane jaka beef. E ba me na wa. Wo ba fai kuni amechaki agbene wo woni eni wo jisisi dini ne Ghana Traditional Council ha restrictions what jaha police kani isa na ashwani me gbogbo ashwani ekena beba mo last week Saturday ne
agbègbè ní apẹtẹpẹtẹ ìmọ̀ ẹ̀yìn kìnnìkìnnì olùtàfà ní government akọ́lẹ̀ very serious mo fi hàn mo ní efe nìkẹ́ ní ẹ̀yìn abọ́mọdé ní aṣẹ́rù náà wọlé mọ́ àwọn ní múlá àgbẹ̀lá yìí ní efe nùkọ́ mọ́ nù èèyàn mi ní yọ ọ̀sẹ̀ náà mi bá plan lóko wọ́sẹ̀ wọ́n tàfà ìwà agbẹ̀niwọ̀n náà gbé ilé mọ̀jì bẹ́ẹ̀ni wọ́tàṣì nìkan nù wọ́tàṣì fẹ́ nìkan náà fi àyà lébà nínà wọ̀ wọ́n yẹ gbò wọ́n yẹ gbé ọ̀nà alọ́ tẹ́ dín kò kúrá akáfọ̀ wọ̀tẹ́ wọ́sà fi bẹ́ẹ̀ wọ́n yẹ sukula mọ̀nkyẹ̀wò yẹ ẹ̀wọ̀ wọ́n tàfà yẹ wọ́sà fi bẹ́ẹ̀ wọ́n yẹ òmùwọ́ fi bẹ́ẹ̀ wọ́n yẹ ọ̀nà nọ̀yà kẹsẹ́ ló mọ̀ àfi wọ̀ nọ́mu káàdì wọ̀ ṣẹ́ wọ̀ yẹ o àtọ́ àpẹ́ wọnú bẹ́ẹ̀ mi tó àná wọ̀ ní àfi wọ̀ nọ́mu. Akabo ní balẹ̀ bẹ̀rẹ̀ malé ní balẹ̀ bẹ̀rẹ̀ malé àjọ mi lè gbé náà wà lè pẹ̀lú fún kọ̀mpútà níbi àná ló rọ̀ ṣe àwọ̀tí ọ̀gá ọ̀pọ̀lọpọ̀ máa ń rọ̀ ṣe àgbẹ̀yà ní ìdìbò pẹ́jẹ́ ìwọ̀n ẹ̀kọ́ wọ́n bá sùkú àwọn ọba yìí wò dá sí mẹ́nà a corporation wọ́n ní ìwòye ní ìwé mọ́ fún ọmọ ìfí onípa àjọ yóò tẹ́ ní ibà wọn bá fà á ọjọ́ tó fún àgbẹ̀fẹ̀ níbi ìbí ìlú àfihàn àmẹ́kọ̀ẹ́ náà mẹ́pa náà méjì àwọn ìsẹ̀ ìyàtọ̀ ẹ̀gbọ́n máa lè san olóò destination lókòlẹ̀ oyè lókò pápá kò tún oyè nínú ìgbọ̀kùn náà wò ṣùgbọ́n àyè lé bí ìgbóyin àṣẹ ẹ̀ nínú ọ̀bá náà ẹ̀gbọ́n fi tó ní fi ara nípa yóò tẹ̀ fà á lágbẹ̀rẹ̀ kan bí ní ọ̀bẹ ọ̀dà ìlélẹ̀ mú ẹ̀kẹ́ ọ̀gbìn ẹ̀dùnkù ní alágbèrè ọ̀tẹ̀ níbi rẹ̀ wọ́n pẹ̀ tó ọ̀bá àtàlẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n pẹ̀ lè ní ẹni ọ̀bá dùn ní ọ̀bá fi ìmẹ́lẹ̀tì ìṣàwọn náà apẹ́nọ́lé happy ẹ̀mẹ́ta ẹ̀kọ́ apẹ́nọ́lé happy àpò ẹ̀kọ́ wọn pàfà ẹ̀ nígbẹ̀ndẹ̀ president ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ afiaya neba ní mọ̀ wọ́n yẹ kọ́ alọ́tẹ̀ ní ìgbà kan fọwọ́ pé ọ̀bí wà lá ọ̀bí dúró mọ́ ọ̀bí sọ́lé mọ́ kò fẹ́ nù bí ọ̀gá wọ̀ ní efe nù pápá ní ọ̀gá wọ̀ tàbí ní dúró mọ́ kẹ́ sọ́lé mọ́ kọ́ bẹ́ ṣe ọ̀nà yìí agbélé ṣe ká gbọ̀dọ̀ wọn ìṣìn àjọ ní ìlàbọ̀ tó ní wọn yé dùn náà. àjọ mi àsàfò àti ẹ̀jàgbélé nídìí ìnànà ìdí sukula ṣe fẹ́lú dáhùn àsàfò àti ìfẹ́ kẹ́lẹ́ bá lù ní ẹlẹ́fọ̀ mẹ́rẹ̀ bí agbo kẹ́hà nítìgbì ìjọ kẹ́hà ṣe fẹ́lú dáhùn ìdí sukula ṣe fẹ́lú dáhùn fẹ́ mẹ́rẹ̀ tí gbì ní wọ́pọ̀tọ̀ wọ̀ṣà yẹ lọ́dún wọn náà wọ́n fi iná fẹ́ àánú èyí ò mà ní èmi ń bí jọmọ kẹ numọ ìwàlẹ̀ kẹ á má jọ tó parí jì ní àdúgbò dìjọ kẹ àpàṣọ jẹ ẹfẹ jẹ nà níbí ìwàlẹ̀ kẹ nà kẹ kẹmọ níhà lẹnà kẹ àpàṣọ nà wọn níwọ̀nyí ẹsẹ wọn numọ àbúwọ̀ yìí ní ìgbẹ̀mọ̀ pápá ní ìyẹn kẹ á sì bí ẹ wọn wọ́n ní wọ́n fi á ní sí bí ayá yìí níbí kọlùmọ̀ kẹjọ ọpọlọ mi àwọn àsàfọ̀ àtẹ̀mẹ̀ olùgbà nídìí sí bí àsàfọ̀ àtẹ̀mẹ̀ òkèkèlè wọn nídìí àsàfọ̀ àtẹ̀ àdúrà yìí nídìí mástà àsáwọ̀ lọ nídàlẹ̀ ṣùwà ìyáàgẹ̀ lórí ààrẹ ìgbìnà ìmà àsọ̀fọ̀ ìlẹ̀ ètò àgẹ̀ káàkẹ́ tẹ̀kẹ́ bí ẹnẹgẹ́ dìbò náà fi ọ̀nà ìwọ̀ ní ìdàwọ̀ fi àwọn ṣìkẹ́ màá bí ìfẹ́ nípa wá program ní program náà ti ní ìdàwọ̀ fi àwọn ṣe máa fẹ́ pa ní mo fi àwọn ìgbéra fẹ́ máa ṣe èèyàn wọ́n fẹ́ níwọ̀nyọ̀